kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé bàbá ọ̀run wa gbẹ̀yìn ga ṣẹ̀yìn lọ́ba fún àánú ojú rere ńláńlá látúntún rí ọjọ́rú tí ó gbẹ̀yìn nínú oṣù ìkẹwàá gbogbo ìyìn àti ọlá ní fún orúkọ yín aṣẹ̀yìn lọ́ba ọlọ́run aláàánú olùpamọ́ wa aláàbò wa ibi ìsádi wa ògo ní fún orúkọ yín nítorí ire àṣeyọrí ìbùkún àlùyọ ìgbéga ó rú fún wa ní oṣù yìí àti wípé gbogbo ibikíbi tí ó lè wà lójú ọ̀nà wa ẹ̀yin olúwa fi ẹ̀mí yín ru kúrò lójú ọ̀nà wa ní orúkọ jésù ọ̀rọ̀ tí àgbọ̀ lẹ́ni yóò sì ṣe ayé àti ọkàn wa ní rere torí tí a gbàdúrà lórúkọ jésù kìí ṣe olúwa wa àmín àmín ní orúkọ jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́rú ọgbọ̀njọ́ oṣù kẹwàá àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ pé ìpín àwọn agbéraga mú àkọsórí wa nínú ìwé Jeremáyà orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàléníogún Jeremáyà orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàléníogún báyìí ni olúwa wí o kí ọlọ́gbọ́n kí ó má ṣe ṣògo nítorí ọgbọ́n o nítorí ọgbọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni kí alágbára kí ó má ṣe ṣògo nítorí agbára rẹ̀ kí ọlọ́rọ̀ kí ó má sì ṣe ṣògo nítorí ọrọ̀ rẹ̀ a ó mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n àti ẹsẹ̀ ìkarùndínláàádọ́rin títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́rin tí ó kà máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n Jésù wí fún wọn pé gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní o nítorí a ti kọ̀wé rẹ̀ pé èmi yóò lu olùṣọ́ àgùntàn a ó sì tú àwọn àgùntàn káàkiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá ti jíǹde èmi ò ṣáájú yín lọ sí Gálílì ṣùgbọ́n Pétérù wí fún pé bí gbogbo ènìyàn bá kọsẹ̀ ṣùgbọ́n èmi kọ́ Jésù wí fún pé lóòótọ́ ni mo wí fún ọ lónìí yìí àní ní alẹ́ yìí gangan kí àkùkọ kí ó tó kọ ní ìgbà méjì ìwọ yóò sì sẹ́ mi ní ìgbà mẹ́ta ṣùgbọ́n ó tẹnumọ́ gidigidi wípé bí ó tilẹ̀ di àti bí a ò kú èmi ò jẹ́ ṣẹ́ ọ bí ó ti wù kí ó rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú a ó lọ sí ẹsẹ̀ ìkarùndínláàádọ́rin tó kà báyìí pé àwọn mìíràn sì bẹ̀rẹ̀ sí tutọ́ sí ní ara àti sí ní ojú àti sí ìkan lẹ́sẹ̀ wọ́n sì wí fún un pé sọtẹ́lẹ̀ àwọn oníṣẹ́ sì fi àtẹ́lẹwọ́ gbá a lójú bí Pétérù sì ti wà ní ìsàlẹ̀ ní ààfin ọ̀kan nínú àwọn ọmọbìnrin olórí àlùfáà wá o nígbà tí ó sì rí Pétérù tó ń yẹ́ná ó wò ó wí pé ìwọ pẹ̀lú ti wà pẹ̀lú Jésù Kristi ti Násárẹ́tì ṣùgbọ́n ó ṣẹ́ ó wí pé èmi kò mọ̀ òye ohun tí o tilẹ̀ ń sọ kò tilẹ̀ yé mi ó sì jáde lọ kúrò sí ìloro àkùkọ sì kọ obìnrin náà sì tún rí ó sì bẹ̀rẹ̀ sí í wí fún àwọn tí ó dúró níbẹ̀ pẹ̀lú ọ̀kan nínú wọn ni èyí ó sì tún ṣẹ́ ó sì pẹ́ díẹ̀ àwọn tí ó dúró níbẹ̀ wọ́n tún wí fún Pétérù pé lóòótọ́ ni ọ̀kan nínú wọn ni ìwọ í ṣe nítorí pé ará Gálílì ni ìwọ èdè rẹ̀ sì jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí í ré àti sí ìbúra wípé èmi kò mọ ọkùnrin yìí o ẹni tí ẹ̀yin ń wí o lójú kan náà àkùkọ sì kọ lẹ́rẹ̀ méjì Pétérù sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún kí àkùkọ kí ó tó kọ lẹ́rẹ̀ méjì ìwọ yóò sẹ́ mi lẹ́rẹ̀ mẹ́ta nígbà tí ó sì rò ó sọkún wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú nínú ìwé Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì Pétérù fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí agbéraga Jésù Kristi kọjú sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn àṣálẹ́ yẹn gan Pétérù fèsì pẹ̀lú ìgbéraga bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ lára rẹ̀ èmi kì yóò kọsẹ̀ láí ìwé Mátíù orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n
Ní ọ̀nà mìíràn ó wí pé èmi, ǹjẹ́ o mọ ẹni tí ìwọ ń bá sọ̀rọ̀ bí? Tí àwọn wọ̀nyí bá ṣẹ́ ọ, o lè gbẹ́kẹ̀lé mi Olúwa. Olúwa wí pé kí àkùkọ tó kọ lẹ́ẹ̀méjì ìwọ yóò sẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. Ó wí pé ó dàbí wípé o kò mọ ẹni tí òun bá sọ̀rọ̀. Kódà tí ó bá jẹ́ wípé kí a kú pẹ̀lú rẹ, èmi ò lè ṣẹ́ ọ láíláí. Ẹ̀wẹ̀, nínú ìwé Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́rin tí a rí tí ó búra wípé òun kò mọ Jésù. Pétérù ó yí nǹkan náà. Pétérù kan náà yìí ni o. Ohunkóhun tí ènìyàn bá fọ́nu nípa rẹ̀ ni ó máa ń ní agbára ju ẹni náà lọ o. Ìdí nìyí tí Bíbélì fi wí pé ṣíṣe fẹ́fẹ́ nínú ìfọ́nu ibi ni. Ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ṣe fẹ́fẹ́ nínú ìfọ́nu yín. Gbogbo irú ìṣefẹ́fẹ́ bẹ́ẹ̀ ibi ni. Ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ní kété tí o bá ti rí ara rẹ wípé òun fọ́nu nípa òun kan, kíyèsára o. Nǹkan náà ti fẹ́ di ohun èlò fún èṣù láti lò láti mú ọ wálẹ̀ nìyẹn o. Ìdí nìyí tí o kò fi gbọ́dọ̀ fọ́nu. Ìfọ́nu kan ṣoṣo tí a fi àyè gbà, òun náà ní ìṣògo nínú Olúwa. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ìyẹn ni ohun tí Dáfídì ṣe nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànléníogójì títí dé ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta. Èyí tí ó mú kí ó ṣẹ́gun Gòláyátì. Kódà tí o bá lérò pé kò sí ẹni tí ó dára jù ọ́ lọ nínú ohun kan, pa ẹnu rẹ mọ́. Ọlọ́run kan tí a rí gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n ju gbogbo ayé lọ. Òun ló sọ wípé nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n, jẹ́ kí ẹlòmíràn kí ó yìn ọ́, kí o má ṣe ẹnu ara rẹ ni a ó ti gbọ́ àlejò, kí o má sì ṣe ètè ara rẹ. Ìwé Òwe orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejì. Fífọ́nu dàbí wíwà lójú ogun, kí o wá máa sọ fún ọ̀tá rẹ bí ó ṣe lè kọlù ọ́ tí yóò sì ṣẹ́gun rẹ. O lè rò pé ò ń sọ̀rọ̀ nípa agbára rẹ ni, ṣùgbọ́n gbogbo ènìyàn tó jẹ́ ọlọ́gbọ́n mọ̀ pé ní kété tí o bá fọ́nu nípa ohun kan, ó di aláìlera rẹ̀ nìyẹn o. Gòláyátì fọ́nu kí ó tó di pé ọmọ kékeré léńjeléńje kan ni ó fi kànnàkànnà mú un balẹ̀. Nebukadnesari fọ́nu nípa àwọn àṣeyọrí rẹ̀ ní àkókò kan. Ní àkókò tó tẹ̀lé, ó jẹ koríko nínú ìgbẹ́ bí ẹranko. Ìwé Dáníẹ́lì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Olùfẹ́, tí o bá ti jẹ́ agbéraga, ronúpìwàdà nísinsìnyí o. O lè máa ṣògo nìkan nínú Ọlọ́run nìkan ṣoṣo, ṣùgbọ́n yẹra fún irúfẹ́ ìṣògo mìíràn o. Rere kan kò sì sí nínú ìṣògo yàtọ̀ sí ìṣògo nínú Kristi. Yóò já sí ìtìjú àti ìjákulẹ̀ tí o bá ṣògo nínú ara rẹ. Kókó ọ̀rọ̀: má ṣe fọ́nu nípa ipò, agbára àti àwọn ohun ìní rẹ. Ẹ sọ pé bàbá mi, Olúwa, gbogbo ọ̀nà tí mo ti fọ́nu, Olúwa jọ̀ọ́ dáríjì mi o. Fún mi ní oore ọ̀fẹ́ o láti má máa fọ́nu o, ṣùgbọ́n láti gbẹ́kẹ̀lé ọ. Kí gbogbo ìfọ́nu mi kó jẹ́ nínú ìwọ Jésù Kristi nìkan. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.